Yorùbá ti dé o adé láti ṣèjọba ara wa o adé kágbádélé wọlé o adé a ò ṣẹrú mọ́ adé 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 o adé o ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi a máa kú ojú lọ́nà tìjọba adélé yìí náà ni àní ká túyáyá ká túyàyà ká jáde lógúnlógún ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ká lọ gbéjọba adélé wọlé àbí nǹkan mi dẹ̀ wá ń bẹ̀ ni ṣó fojú rí wa run mú ni báwa gbọ́dọ̀ máa débi sùn pọ́nmọ ẹlẹ́ran wa ó gbọ́dọ̀ máa jẹgun láwa tó jẹ́ pé Èdùmàrè fi ilẹ̀ ọlọ́ràá ló fi jogún fún wa tó jẹ́ pé kò sí nǹkan tá a gbé sórí orílẹ̀ wa tí ò kì í tayọ àwọn ọmọ aládé a máa débi sùn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dìde ní kíákíá ẹ jẹ́ ká dìde lógúnlógún ẹ jẹ́ ká fi tayọ̀tayọ̀ dìde ká lọ gbéjọba adélé wọlé mo bẹ̀ wá mo rọ̀ wá ni ṣán forí wa run mú ni báwo gbọ́dọ̀ gbójú títì tó dáa ojú títì tó dán gbinrin àwọn ògbọ́dọ̀ máa fi gbàbẹ̀ kọjá ni mo ní ṣán forí wa run mú ni pé náà mọ̀nàmọ́ná tí kò ṣẹ́jú rárá àwọn ọmọ aládé àgbọ́dọ̀ jẹ́ gbádùn orú kan báyìí ni mo ní ṣán forí wa run mú ni báwa gbọ́dọ̀ máa láwọn ọmọ àsùnta kọ́ máa sanjú títì kọ́ máa pa àwọn ọmọ aládé àwọn ọmọ ológo lọ́mọ ọ̀ta tó bá jẹ́ pé ìjọba délé tó jẹ́ pé tó bá wọlé tán wọ́n á ṣètò gbogbo ilé táwọn ọmọ ológo yìí máa gbé mo ní ṣán forí wa run mú ni pé gbogbo àwọn ọmọ tiwa náà gbọ́dọ̀ níṣẹ́ wọ́n gbọ́dọ̀ máa rìn rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ káàkiri tó jẹ́ pé nígbà tá a bá gbé ìjọba délé wọlé àtàwọn ọmọ wa tó kàwé àtàwọn tó kàwé gbogbo wọn pátápátá náà máa ríṣẹ́ kó ṣáà lọ rẹ́jísà sí www.iretiodoileyoruba.com kò sójú ìṣáájú mo mọ̀ ẹ́ rí o mọ̀ mí rí ò síbẹ̀ gbogbo wa la máa ríṣẹ́ ṣọmọ ní ṣán forí wa run mú ni máwọn ọmọ tiwa wọn ò gbúdọ̀ kàwé nílé ẹ̀kọ́ tó ṣe é mú yangàn tó jẹ́ pé gbogbo ilé ẹ̀kọ́ tiwọn ló gbúdọ̀ máa já mọ́ ọ lórí tó jẹ́ pé tójò bá ti rọ̀ báyìí àfi ṣọ̀rọ̀ lórí ìwé àwọn ọmọ àti lórí àwọn ọmọ mo ní ṣán forí wa run mú ni pé wọn ò lè kọ́ àwọn ọmọ wa nílé ẹ̀kọ́ tó dáa tó ṣe é mú yangàn tó ṣe é rí tó jẹ́ pé tó bá kọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́ tó dáa ìwé yẹn gan awo orí wọn tó sì jẹ́ pé ọmọ Yorùbá bíi tiwọn náà ló máa kọ́ wọn ṣẹ́ á máa fi èdè wọn kọ́ wọn mo ní ṣán forí wa run mú ni bẹ́yìn bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ń tajà láàrin ọjà ibi tó da ibi tí ó da ibi tó ní ìdọ̀tí lẹ gbọ́dọ̀ ti máa tajà tẹ́ máa tata nínú oòrùn tẹ́ máa tẹ̀fọ́ nínú oòrùn tẹ́ máa ta gàrí mo ní ṣán forí wa run mú ni báwo lè lé ilé ìtajà tó da tó ṣe é mú yangàn mo ní ṣán forí wa run mú ni bí gbogbo àgbègbè tiwa kò gbúdọ̀ ṣe é rí gbogbo àdúgbò wa ò gbúdọ̀ ṣe é rí ṣán forí wa run mú ni báwo gbúdọ̀ gbádùgbò tó fine tó ṣe é rí tó ṣe é mú yangàn àgbúdọ̀ nílé ńláńláńlá lágbègbè tiwa mo ní ṣán forí wa run mú ni gbogbo ibi tó ti ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá à ń pè ní stadium tilẹ̀ Yorùbá kò gbúdọ̀ ṣe é rí ni mo ní ṣán forí wa run mú ni ṣáàwò gbúdọ̀ ní gbogbo àwọn nǹkan mèremère tó dáa tó jẹ́ pé tẹ bá rí ilé tó ti ń gbá bọ́ọ̀lù míì báyìí láwọn ìlú tó kù orí yẹn á wù yín láti lọ wo bọ́ọ̀lù ńbẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá iṣẹ́ àtìyà yìí ti tó ẹ jẹ́ ká dìde ní kíákíá ṣán forí wa run mú ni báwọn bọ́ọ̀sì public bus táláwa wọ̀ táwọn lọ́bi iṣẹ́ tiwa ò gbúdọ̀ fine àgbúdọ̀ ráwọn tó wà òkè tó dàbí báwọn ti òkè òkun ṣe rí mo ní ṣán forí wa run mú ni pé tírèènì ọkọ̀ ojú orin tiwa ò gbúdọ̀ ṣe é rí ni ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ní kíákíá mo ní ṣán forí wa tiwa run mú ni ẹ jẹ́ ká dìde ẹ jọ̀ọ́ ká dìde lógúnlógún ká dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n ká gbéjọba délé wa wọlé Ọlọ́run ti gbọ́wọ́ ìyá wa Chief Mrs. Modúpẹ́ Onítìrí aya Abíọ́lá láti là wá níyè láti jẹ́ ká mọ ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká dìde ká bọ́ sípò ẹ̀tọ́ wa èmi dúró fún orílẹ̀-èdè mi Yorùbá ajú wa ṣe o kò ní sú wa kò ní rẹ̀ wá o ire o.